Aduke ALHAJA ANIFAT Aduke Aduke mo tún dé sí Ọlọ́run Aduke ọmọ sàákà abiyamọ tó họjọ mama mi mo tún dé sí Ọlọ́run ALHAJA ANIFAT mo tún dé sí Ọlọ́run mo tún dé sí Ọlọ́run mo tún dé sí Ọlọ́run ó ká àtìyàn Àdùkẹ́ tó tún rí pé mo wà lọ́dọ̀ rẹ̀ wọn mọ̀ dédé wá abiyamọ tó ọ̀tọ̀ òun mọ̀ dédé wá rárá àwọn bíi rẹ̀ igi akọ́ṣẹ́ rẹ̀ olómọ rírì rẹ̀ òun rán mi wá mi Sùlíyà ló rán mi wá o Abímbọ́lá ló rán mi wá o Abọ́lá ní ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ Anifat àkọ́bí rẹ̀ ló rán mi wá bí Sùlíyà olóní mọ́ọ̀kì onígbèjègbè ẹ̀dọ́ Àjọkẹ́ ló rán mi wá o Anifat ó ní òní lọ́jọ́ bí mi àmọ́ ìní kan ló lọ́jọ́ òní ó ní ìyá mi mo fẹ́ fíìkì ó ní ogójì ọjọ́ tí mo pé lónìí ó ní kì í ṣọlá mi ó ní ọlá Ọlọ́run ọlá ìyá tó bí mi sáyé ni ó ní ìyá mi tó rí yẹn abiyamọ tó hó tán ni Anifat Àjọkẹ́ ló rán mi wá bí ó ní ìyá mi igi lẹ́yìn ọba mi ni ó ní sórí ìyá mi ó ní nínú oyún mi ó ní ojú ìyá mi rí tó ó ní nínú oyún mi ó ní ìyá mi ṣẹ̀sìn ó ní nínú oyún mi ojú ìyá mi rí mẹ́wàá orí méjìlá orí ogún orí ọgbọ̀n ó ní kò sí nǹkan tójú ìyá mi nínú oyún mi ó ní abiyamọ tó wọ́tọ́ abiyamọ tó yá mi láyé yìí mi ò rí ó ní ọjọ́ bí mi kọ́ lónìí ó ní ìyá mi mo fẹ́ bí kí ó ní ìyá mi tí ó ṣẹ́yún mi dànù ó ní bó ti le tó ó ní bó ti le tó Ànífà ò ṣẹ́yún mi dànù ó ní ìyá mi jìyà o. Ó ní Àdùkẹ́ jìyà o ó ní nínú oyún mi ó ní ìyá mi rù àmọ́ kò ti torí ẹ̀ fi mí sílẹ̀ ó ní ìyá mi rù àmọ́ kò ṣẹ́yún mi dànù ó ní ìyá mi rù àmọ́ kò gbàgbé mi nígbà àkọ́kọ́ ó ní ó tún wá bí mi tọ́kọ́ ìyá yìí tún wá pé lékè sí ó ní Àdùkẹ́ mo dúpẹ́ o Àdùkẹ́ mo dúpẹ́ o tó ṣẹ́yún mi dànù ó ní ìyá mi tún wá bí mi tán ó ní ìyá yìí tún wá pé lékè sí ó ní ìyá mi rí ojú ìyá mi rí ìyá mi ò ti torí ẹ̀kọ́ mi sílẹ̀ kò ti torí ẹ̀kọ́ mi lọ́mọ ó ní abiyamọ tó tọ́ ìyá o abiyamọ ìlójó ògúnlé ó ní tó bá ń pẹ́ abiyamọ ìyá mi gangan ló yẹ kó jáde nítorí pé kí ni ìyá mi jìyà nítorí tèmi ó jìyà nítorí ọmọ ó ní kò fi mí sílẹ̀ fún ìyá jẹrí ó ní bó ti le tó ìyá mi ò fi mí sílẹ̀ ó ní lọ́jọ́ ògúnlé ìyá mi kí mi ó gbé mi pọ̀ ó gbé mi ró ó ní ọjọ́ bí mi kọ́ lónìí ó ní ọjọ́ ayọ̀ ìyá mi ní bá mi kì bá mi fi dúpẹ́ lọ́wọ́ abiyamọ tó hó tọ́ bá mi fi dúpẹ́ lọ́wọ́ abiyamọ àbọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀ Ànífà o Àjọkẹ́ ní ṣó rántí ọjọ́ òní ó ní mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tá a rántí ọjọ́ òní sí ìbànújẹ́ ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ ó ní wíwá láyé mi lónìí ogójì ọjọ́ tí mo gbé lónìí ó ní kì í ṣe bí mo ṣe mi àmọ́ ìyá mi ni kò bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní òrìṣà mi ni òrìṣà tó yẹ kí n máa bọ lójoojúmọ́ Àdùkẹ́ o Sùlíyà ni wá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní òṣè òkú kíkẹ́ ó ní òṣè òkú kíkẹ́
lè le tó ó ní ṣe ni ìyá mi gbé mi kàn ó ní ṣe ni ìyá mi fà mí mọ́ra kò yà mí sọ́tọ̀ kò tì mí dànù ó ní ṣe ló tọ́jú mi abiyamọ tó owó tọ́ ni abiyamọ ẹ lójó ògún le abiyamọ kò jẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ ẹ lójó rírí abiyamọ ẹ lójó èrè ó ní ìyá mi ta ni mo lè fi wé láyé ó ní ìyá mi ò lákàwé ó ní ìyá mi ò láfẹjúwe ó ní ìyá mi igi lẹ́yìn ọgbà mi ni ó ní alábàárò mi ó ní wíwá láyé mi àní bá mi fi dúpẹ́ lọ́wọ́ yá àmì ó ní abiyamọ bíi ti yẹ ó sọ̀wọ́ gógó nílé ayé ó ní ìyá mi jìyà ó ní ojú ìyá mi rí tó ó ní ìyá mi jìyà nítorí tèmi ó ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní ó ṣe ó ṣe tó òun lọ́mọ ó ṣe tó tí òun sọ́tọ̀ ó ṣe tó jẹ́ kójú tí òun nílé ayé ó ní mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nífà ọmọ rẹ̀ ni mo wí fún wípé màmá mi abiyamọ bí rẹ ò sí màmá mi màmá mi yó abiyamọ bí rẹ ò sí màmá mi ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọ̀ mí fọdún mẹ́ta ṣọ́jọ́ kéré pé bí sùn ló pọ̀ jù ọjọ́ màmá pé bí sùn kí n lè jẹun kí n lè wọṣọ kí n lè wọ bàtà kí n má wá kìsà ló pọ̀ jù nílé ayé. ó ní ọjọ́ màmá pé bí sùn kí n lè jẹun kí n lè wọṣọ kí n lè wọ bàtà kí n má wá kìsà ló pọ̀ jù nílé ayé. Aduke o abiyamọ tòótọ́ o Àjọkẹ́ ní màmá mi ò tí ì débi tí mo fẹ́ dé gangan àwọn ibi tí mo wà yọ Ọlọ́run láyà mi ó ní kò sí bí mo ṣe lè le tó ó ní ìyá mi wọn ò lè fi ọ́ sílẹ̀ fúngbà kankan ó ní wọn ò rẹ́ni fi ọgbẹ́ o ló lákàwé nílé ayé rárá ó lábìyamọ tòótọ́ ní ọ́ abiyamọ lọ́jọ́ rírí jẹ òun ló ṣe rán mi wá bí ó ní máa rán létí gbogbo tó jẹ lórí òun ó ní mọ́ ọba dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé kò já sásán Ọlọ́run ọba ìkú ọba ìṣà ọba tó lọ́jọ́ gbogbo lọ́wọ́ ọgbẹ́ tó lọ́gbà gbogbo lọ́wọ́ Ọlọ́run ọba nọ́bì bàbá mi ó yá bá mi fọ́lọ́run Olódùmarè ga ó yá bá mi yàn wá nọ́bì Muhammad bá mi yàn wá nọ́bì Muhammad bá mi yàn wá nọ́bì Muhammad lẹ́ẹ̀kan sí òrìrà ẹ̀ lọ́jọ́ òní kí sọlá rẹ̀ ọlá Olódùmarè ló jẹ́ ó jìyà lórí ọmọ jẹ́ lásán Olódùmarè ọba kan lánàá ọba kan lónìí ọba kan títí ayérayé tí ó jẹ́ òjìyà ìgbé lórí ọmọ o ànífẹ́ o Àjọkẹ́ ní ìyá mi bí n bá lógún ẹ̀rí ìwọ ni máa há fi tán ó ní bí n bá níwọ̀n bọ̀ wúwọ̀fà ó ní ìwọ ni máa há fi kẹ́ ó ní o ṣé òkú kíkẹ́ tó kẹ́ mi o ṣé òkú kíkẹ́ tó kẹ́ mi ó ní o ṣé òkú ojoojúmọ́ mi òkú gbà gbogbo mi ó ní ìyá mi wọn ò lè ṣe láì níyàn ó ní wọn ò lè ṣe láì níyà mi torí bí ó bá sí ìyá mi níbo ni bá wà ó ní torí tí ó bá sí ìyá mi ni tí ó bá sí ìyá mi ni ó ní tí ó bá sí ìyá mi ni ta ni ìbá jẹ́ lọ́jọ́ òní Ànífà o ìyá dáadáa o abiyamọ tó kó tán ó wá ní jẹ́ àwọn ọmọ nínú sàárè oníjẹ́ nínú ìbànújẹ́ oníjẹ́ nínú ìpọ́njú ó ti tásìkò fún láti jẹ
wọn mo ní jẹ́ nínú ìbànújẹ́ lágbára Ọlọ́run ọba. Ọjọ́ máa jìnnà fún ọjẹ́, ìṣọ̀ máa jìnnà fún ọjẹ́, kò ní korò lẹ́nu rẹ láṣẹ Ìdùmarè lókè. Àjọkẹ́ Sùlíyá ló rán mi wá bí. Àjọkẹ́ ló ní ìmọ̀ ọ̀kìyọ̀, ó ló ní ìmọ̀ ọ̀sà ò. Ọmọ ayọ̀ adé, ó ní kó o pẹ́ láyé, ó ní kó o gbó, kó o tọ́, kó o fẹ́ ó parí, kó o fèrè gíjòbì. Ó ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó lọ ṣe ó lọ mọ rírì rẹ. Ó ní lójoojúmọ́ bí bá jí tí ń bá tí k'Olódùmarè ọba ìyá mi ni máa á tún rántí pé Ànífà ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó ní Àdùkẹ́ ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó ní ìyá mi ṣe púpọ̀ lọ́rọ̀ mi. Ó ní bí bá tí jí ìyá mi ni máa á kí lẹ́yìn Elédùmarè. Ó ní ìyá mi lòrìṣà tí mò ń bọ̀ lójoojúmọ́. Ó ní Ànífà o, n ò rí ọ̀fín o. Ó ní n ò jẹ́rí ọ̀fín rárá nítorí ìwọ ni ìwọ l'Elédùmarè ẹ fi ṣàlàánú fún mi. Ìwọ l'Elédùmarè ẹ fi ṣèjì lẹ́yìn ọgbà mi. Ó ní n ò jẹ́rí ọ̀fín rárá. Ó ní n ò jẹ́rí ọ̀fín o. Ó ní lẹ́yìn Ọlọ́run ìyá mi ni tòró ń lo òrìṣà tí mo ń bọ lójoojúmọ́. Ó ní ọ̀ṣẹ́ o. Ó ní ọ̀ṣẹ́ o. Àjọkẹ́ ní ọ̀ṣẹ́ o. Sùlíyá ní ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó ní òun wá rántí ọjọ́ òní. Olóhùn ti rù látijọ́ pé ìyá tó ṣe báyìí lọ́rọ̀ mi kí ni mo fẹ́ fi sọ fún. Ó ní bó òun ra gba owó. Ó ní bó òun ra ìwọ̀fà. Ó ní kò lè tó rè tó ti ṣe láyé òun. Òun ló ṣe ní ìwà mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó ní ìwà mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ. Olóhùn dúpẹ́ lọ́wọ́ ẹ. Ó ní ìṣẹ̀dá òun dúpẹ́ lọ́wọ́ ẹ. Nítorí pé ó gẹ̀hún, ó gẹ̀hún. Ànífà o. Ànífà o. Ọmọ Sàákà, màmá mi, ẹ kú oríire. Ìwọ ló lọ́jọ́ òní. Òní rántí ọjọ́ òní sí ìbànújẹ́ mọ́ lágbára Ọlọ́run ọba. Gbogbo ìgbà tó bá ti rántí ọjọ́ òní, síre, sáyọ̀, sídùnnú ni lágbára Ọlọ́run ọba. Ànífà o. Ó wá tún ní ìmọ̀ ọba wọ̀rùlé bàbá tó bí ọlọ́mọ lọ. Ọmọ Olúwa o. Ọmọ onímọ̀ rí wá o. Ọmọ onímọ̀ sẹ́ ìwà. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀. Ọmọ aṣeun má pẹ̀kàn. Ọmọ apẹ̀kàn má fọ́bi jẹ. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ agbélẹ́yìn ọ̀sà. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀. Ọmọ àjẹdé ní wàsà. Máa gbọ́ dídùn ẹnu mi. Bí mo ti ń pè rí àwọn bàbá rẹ̀. Ọmọ kútere àṣà ló. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀. Ọmọ ọlọ́tà odò. Ọmọ àròdé ẹ̀dẹ̀ wọ́n mi. Ìkọ̀ àìkú. Àrẹwà lójú. Nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ọmọ onímọ̀ kí á jiná o. Ọmọ ẹlẹ́sọ̀ àlọ́kọ̀ọ́rù birikiti birikiti birikiti. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ ìyàwó mi dúdú ó sí nílé. Pupa tó wá nílé òun ọbẹ̀ ẹsẹ̀. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀. Ọmọ amújá aládìsọ ọ̀lẹ. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀. Wọ́n lọ́kọ̀ di wálé. Wọ́n lọ́kọ̀ fi jà aláìdí ṣùgbọ́n. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọlọ́tà odò. Ọmọ ọlọ́tà òrìṣà jẹ́ o. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ta abóbó kọ́nà ẹ̀wọ́ jìn. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ìjà lọ. Ni ó jẹ́ ń fi ṣùgbọ́rọ̀ fún wálé o. Ni ó jẹ́ ń fi ṣùgbọ́rọ̀ fún ọjẹ́. Nínú dé àwọn bàbá rẹ̀ ni ọmọ ọlọ́tà wodò. Ọmọ àròdé ẹ̀dẹ̀ wọ́n mi. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ káfọ̀ pàwà. Ọmọ káfàjẹ̀wà. Ọmọ kádọ́pánù. Kádàjẹ̀nù. Àwọn afọ̀gẹ̀dẹ̀ iná owó wakọ̀ délé iṣẹ́ rí. Ni wọ́n pè rí àwọn bàbá tó bí ọlọ́mọ. Kìí ti gbé o. Ọkọ̀ ọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọlọ́kọ̀ wà tán yẹbẹyẹbẹ létí omi. Ni wọ́n pè rí àwọn bàbá rẹ̀.
bàbá yóò ga jù kó bí wọn kò ga jù kùkùté bó bá ti ní ìwà múléwọ́ kékeré ọ̀dẹ ni bàbá yín mú wọn ṣe nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ànífà o ọmọ Awori lákẹ́sọ̀ o ọmọ lọ́kọ̀ nínú ṣẹ́rí ni wọ́n pè ní àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ológun kútere àṣà lóògùn ọmọ òṣà ní òṣè onígbọ́mọ̀ ṣẹ́kútere nítorí pé òṣà àgbọ̀ owó òṣà àgbọ̀ bì òjijì orí ní kútere gbọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá tún ní iyán o ALHAJA ANIFAT o Ẹ̀gbá múlákẹ́jọ́ bí o ọmọ agbóǹgbàkàlà ọmọ eré yóò kọ́ ọ́nà o ọmọ sílẹ̀ ìpalẹ̀ ọmọ oríkì oko lójú ogun báyìí sí o ọmọ ìgbà méjì oníjàrá wọn níyàn ọkọ̀ bá ti ní báyìí sí èkejì àti wọn ní báwà nínú ilé àwọn bàbá rẹ̀ láti ọmọ fífi ohun kí ni tó ṣẹ́tẹ̀ égún mọ́nú olúgbọ́njọ́ bí ọmọ asẹ́tìmọ̀ mi kíkan owó jẹ́ sáni ilé o. ọmọ owó díẹ̀ bá o àwọn gbọ́ ọkọ̀ mọ̀ tiẹ̀ sábẹ́ wé àwọn bàbá tí yín gbọ́ ọkọ̀ mọ̀ tí wọ́n sábẹ́ Olúmọ ibẹ̀ ló fi ìmọ̀ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ Ẹ̀gbá o kí ni wọ́n wá ṣe ní Mẹ́kà tí wọ́n kì í ṣe nínú ilé màmá rẹ̀ wọ́n mú mi sẹ́mi ní Mẹ́kà ẹ̀yìn mú mi odògùn lẹ́gbà àti nínú wọ́n gò kàràfá ní Mẹ́kà ẹ̀yìn gòkè Olúmọ lẹ́gbà àti nínú Ẹ̀gbá ara àgẹ́ máa jọ lọ́fà àjọgbé ẹrú nìyí wọ́n mọ̀ jọgbẹ́ kan ẹrú ní sinmi òní sinmi nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ Ẹ̀gbá o ALHAJA ANIFAT ó tún ná mi lówó ó ná mi ní dọ́là ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ máa wá. Èkó tún ní yí nínú ilé bàbá tó bí yín lọ́mọ Èkó akéde ní ìlú ọgbọ́n arọ́ mi sálẹ̀ gbẹlẹgbẹ ọmọ ológun kúndèrè àṣà ló. Wádà wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́dọ̀. Wádà wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́dọ̀. Ọmọ olùwádà wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́dọ̀. Àwọn ọmọ onílẹ̀ mẹ́ta lápapá. Ọmọ onílẹ̀ mẹ́ta lápapá ni wọ́n fi rí àwọn bàbá tó bí yín lọ. Àwa là ń jẹ oníwà ọ̀fìwà lọ́wọ́lọ́wọ́. Àmọ́ rẹ̀ Olúwa mọ́ rẹ̀ Ẹ bá mi ṣe kábíyèsí fún yáàdé o. Màmá bí mo ṣe kábíyèsí nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ Olúwa o, ọmọ Olúwa o, ọmọ Olúwa o bí wá. Mo forí balẹ̀ forí adé. Mo súnmọ́ balẹ̀ bèbèje. Mo jìnnà sọ́ba lébè mẹ́fà. Arọ́bà àfin ló bá ń pa. Èmi ò jẹ́ rọ́bà àfin. Kàkàkí rọ́bà àfin. Màyá àdì ìmọ̀gún ẹ̀ẹ́sì ọba. Ẹ̀ẹ́dùn mi ṣe kábíyèsí fún yá adélẹ̀. Ẹkú rírí ọjọ́ òní. Ẹ ò ní fi ìwọ̀n bànújẹ́ lágbára Ọlọ́run ọba. Kò wá sí bó ṣe lélẹ̀ tó. Ẹ ò ní fojú sunkún ọmọ. Ẹ ò ní tọ́lọ́wọ́ sáré ọmọ. Ẹrù tábí amọ kì í tú. Ò ní gbé ká yín mọ́ ní lágbára Ọlọ́run ọba. ALHAJA ANIFAT ò ní mọ̀ bànújẹ́ lórí ọmọ. Ò ní mọ̀ bànújẹ́ lórí ọmọ ọmọ. Ò ní mọ̀ bànújẹ́ lórí àyà ọmọ. Ò ní mọ̀ bànújẹ́ lórí ọkọ ọmọ. Lágbára Ọlọ́run ọba. Inú rẹ̀ ò ní bàjẹ́. Lágbára Ọlọ́run ọba. Gbogbo ọ̀rọ̀ tí ń dùn ọ́ nínú kò ní bá ọ nínú jẹ lágbára Ọlọ́run ọba. Ọlọ́run ò ní fọmọ rẹ̀ ṣàdánwò fún ọ láṣẹ Ìdùmarè lókè. Ó wá ní fàìsàn ló gbà. Ó ní fìbànújẹ́ ló gbà. Lágbára Ọlọ́run ọba. Àmà mi ẹ kú oríire.
ọmọ rẹ̀ Sùlí Àjọkẹ́ ayádédìrò olóró mi wá bí lónìí mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ ayọ̀ adé ó ní mọ́ nǹkan sára sí o òun ló fowó gbé wá débí láti ìlú òyìnbó ó ní ká wá mọ̀ ìyá dáadáa ó ní kó o pẹ́ láyé kó o gbó kó o tọ́ kó o fẹ́ wú parí kó o fẹ́ rí yí dòbí lágbára lọ́rùn ọba ayọ̀ ọ̀làwálé o onídòpọ̀ sọ́mọ̀mọ́ lágbára lọ́rùn ọba onídòpọ̀ sọ́mọ̀mọ́ láṣẹ Ìdùmarè lókè ọmọ rẹ ló ní àtúwáwọ̀ kí o ẹ kó oríire o. Ọlọ́run jẹ́ bá wọn jíṣẹ́ ìbànújẹ́ ẹni pé bá wọn jíṣẹ́ ẹkún ẹni bá wọn jíṣẹ́ ọ̀fọ̀ ibi tó ń dùn ní ìrùkẹ̀rẹ̀ nìlú ń lọ ibi tó ń dùn lo ní àníyàn ohun ẹ láti lọ lágbára Ọlọ́run ibi tí ó máa dùn ló máa lọ ó wà ní débẹ̀ kíbẹ̀ ẹ̀kan ọlọ́lá hawla quwwata illa billah ẹ ṣe pé gbogbo àti bá ti ń rí ẹ ẹ̀rín ayọ̀ là ń rí lágbára Ọlọ́run mi ò ní rí ẹ̀sùn fún ó wà ní yọjú kí níṣòwò náà wá Ọlọ́run ní ṣe ẹ ló máa burú àní rírú ẹ̀ lágbára Ọlọ́run ọlá pé kò sóògùn kò sọgbọ́n kò sàgbára àfọlọ́run bá ń tẹ̀mí mọ̀ nìyẹn tí dẹ̀ dúró tì mí Ọlọ́run dẹ̀ ní fi dójú tì mí wà ní fẹ́dà dúrà dojú tí ó gbà wá tá à ń gbàdúrà ọlá fasubhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un ọlá Fatiha bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín Suliat Mọ́bọ́láńlé Olúwadámilọ́lá Àjọkẹ́ Abímbọ́lá kódà orúkọ pọ̀ nítorí bá ṣe bí ẹ àwa dúpẹ́ fọ́lọ́run wá fi ẹ́ dójú tì mí. That decision of 40 years ago, yes, it was a very tough decision for me. I went through a lot of pains, I went through agony, but àìmọye èèyàn náà that went through such with like me tẹ́gbẹ́ lọ́jọ́ èmi Ọlọ́run fún ọ lórí ọ̀fẹ́ láti lè rọpẹ́ jù kì í ṣe pé mímọ̀ ṣe mi àánú ni mo rí gbà tọ́lọ́run tó fi sọ pé tó kí n lè dúpẹ́ lọ́jọ́ òní Ọlọ́run wá fi ẹ̀ṣọ́ ọmọ aláàánú tó náà tún wà mọ̀ ọmọ mi àní kí ló ń rán wọn Ọlọ́run ṣe lọ pé àwọn ọmọ inú ò ní ṣe wọn ò ní jẹ́ ọmọ mi ò rán fún ẹ ọmọ aláàánú náà máa jẹ́ fún ẹ bóyá kẹ́mi Ọlọ́run akẹ́ Ọlọ́run yẹ káwọn ọmọ ẹ̀kọ́ kẹ́ jù bẹ́ẹ̀ lọ wà wá jèrè ara ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run nínú ilé ọkọ ò ní rí wàhálà ìfàyàbalẹ̀ tó tóbi ló máa wà pẹ̀lú ìwà àti ọkọ ẹ̀ látàárọ̀ ọ̀sán alẹ́ yín títí lórí àwọn ọmọ yín títí lórí ọmọ ẹ̀ ní dààmú Suliat ìwà àtàkìm ẹ̀ ní lálàṣẹ pẹ̀lú àwọn ọmọ yín wọn ní dààmú bóyá já síwájú Ọlọ́run ọba àwọn dúpẹ́ ò ṣe dáadáa àwọn tó tẹ̀lé náà ṣe dáadáa alágbára Ọlọ́run ìkọ̀kan ní yóò ní jẹ́rú ara yín ẹni jẹ́rú ẹnikẹ́ni Ọlọ́run láàníyàn mi sọ́dọ̀ Ọlọ́run lórí yín kódà bí bá rí tẹni tó ń bàjẹ́ gan máa tún jókòó ṣàdúrà fún lọ́tọ̀ bá rántí pé alágbájá sọ̀rọ̀ tó wáyé pé tòótọ́ bẹ́ẹ̀ ni bí tọrọ mi kù sí Ọlọ́run bá mi tún bẹ̀ ṣe. Àmín. Gbogbo ẹni tó wá wà níbi tẹ́ ń ṣàmì pẹ̀lú mi àtẹni tó máa gbàdúrà náà tó tún máa ṣàmì bí tọrọ kálukú wá kù sí kọ́lọ́ bá tún bẹ̀ ṣe. Àmín. Bí tọrọ kálukú yín kù sí kọ́lọ́ bá yín tún bẹ̀ ṣe. Àmín. Ọlọ́run jẹ́ ojú ọwọ́ lọ́wọ́ kẹ́ tó jẹ. Àmín. Ẹni ojú ọwọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ kẹ́ tó mú. Àmín. Lágbára Ọlọ́run ẹ̀ ní lówó sọ́run bí gbèsè. Ẹ máa ní lọ́wọ́ ẹ máa ní sílé ìfowópamọ́ ẹ máa ní lórí investment. Gbogbo ohun tí ọ̀tá lè fira rẹ̀ ṣe lágbára Ọlọ́run ajá tẹ̀ wọ́n rí. Àmín. Ọlọ́run bá wa lù wọ́n á bá lu àkídà àwọn mọ́lẹ̀ á gbé ògbó ẹ̀gá láyé wa. Ìmọ́lẹ̀ Ọlọ́run tó ń tàn sáyé wa Ọlọ́run ní jẹ́ kó dòkùnkùn. Àmín. gbogbo ohun kí ohun tó lè jókùnkùn láyé kálukú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run bá kọ́lọ́run tàn mọ́lẹ̀ sí torí òun ni nuru sàmọ́ wá tì wàlhárùdùn ọba ìmọ́lẹ̀ ayé ọ̀run àti gbogbo ohun tó tẹ̀dó sínú ẹ̀ òun lọ́lọ́run ọba tí mọ́lẹ̀ bá dẹ̀ wọlé òkùnkùn paradà ni gbogbo ohun tó ń jẹ́ òkùnkùn láyé gbogbo ìkọ̀kọ́nú wa kọ́lọ́ bá tan ìmọ́lẹ̀ sí because ìmọ́lẹ̀ ni light upon light ìmọ́lẹ̀ tó ju ìmọ́lẹ̀ lọ ní ìmọ́lẹ̀ Ọlọ́run ọba bí tí Ọlọ́run bá dẹ̀ ti dúró kò sí ẹ̀míkẹ́mí tó lágbára láti dúró ń bẹ̀ when God says yes nobody says no. Mo dúpẹ́ fọ́jú èmi torí ó ṣojú ẹ̀mí àìmọye èèyàn báyìí náà máa dígbò wàhálà oríṣiríṣi lórí pé àwọn tiẹ̀ lóyún gẹ́gẹ́ bí ṣe rí tó máa tún fi wàhálà gbọmọ tó tún bímọ náà tó tẹ́ pé wọn wàá tún rọmọ náà gbẹjọ́ ṣùgbọ́n mo á dúpẹ́ fọ́lọ́run pé kò ṣe tèmi bẹ́ẹ̀ ó ṣe ní àṣejèrè fún mi lágbára Ọlọ́run gbogbo ohun tí máa fi ṣe tí máa fi kùnà pé mò ń jèrè náà Ọlọ́run ní jẹ́ kí n ṣe ọlá àti tóbi Ọlọ́run bá ọlọ́ògùn Ọlọ́run bá ọlọ́lá hawla quwwata illa billah ọ̀rẹ́ mi ní Wàsíù kọrin fún tó ní ẹni bá ń bínú sí mi ó ṣùọ̀jù
ìbínú Ọlọ́run ọba, ìbínú Ọlọ́run ọba, ìbínú Ọlọ́run ọba òun lẹ ó máa rí. ó ní gbogbo ẹni tó bá ń yọ́nú sí mi ọ̀la ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ ó máa rí. àánú mo rí gbà, Adé orí ọ̀kín. àánú mo rí gbà, Adé orí ọ̀kín. Ọlọ́run ló gbogbo fọ́lẹ̀, Adé orí kì ọ̀kín. í ṣe mi mọ̀ ọ́ ṣe, Adé orí ọ̀kín. òjíṣẹ́ Ọlọ́run, Adé orí ọ̀kín. òjíṣẹ́ Ọlọ́run, Adé orí ọ̀kín. òjíṣẹ́ Ọlọ́run, Adé orí ọ̀kín. Ọlọ́run tì mí lẹ́yìn, Adé orí mo ọ̀kín. dúpẹ́ pé kò dojú tì mí, Adé orí ọ̀kín. alhamdulilayi kẹsíran wasubhanallahi bukratan wa hasilan la ilaha illallah anjasa wada wa nasra wa hamdan. Ọlọ́run mo dúpẹ́ gbogbo yíyìn ẹ̀yin Ọlọ́run nìkan lẹ́ni mo dúpẹ́ tèmi yìí o torí I didn't expect it. It's a beautiful surprise. More is coming, more is coming, more is More, coming. àmì o, more beautiful surprises. Lágbára Ọlọ́run mi ò retí eléyìí lé ní Àjọkẹ́. Oore tó o retí àtòore tó o retí Suliat àwọlé tó ẹ̀yìn. Àmín. Àti wà táwọn àbúrò ìtẹ́jọ plan ẹ̀ oore tẹ́ ẹ retí, oore tẹ́ ẹ retí Olúwa gbé wọlé tọ̀. Àmín. Àti àǹtí mi dárúkọ Àkànkẹ́. Àkànkẹ́ Adé. Ibi tó ti ń fún àwọn èèyàn ní beautiful surprise ló ń lọ. Lágbára Ọlọ́run ibi tó kọlẹ̀ fún beautiful surprise tó kọlẹ̀ sí fún ẹ̀sìn Ọlọ́run àgbé wọlé fún ẹ. Àmín. Àti wà táwọn tíìmù ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Àmín. Ọlá ti tóbi Ọlọ́run ọba. Àmín. Ọlá ògo Ọlọ́run ọba. Àmín. Ọlá wípé kò sóògùn kò sọgbọ́n kò sagbára. Bẹ́ẹ̀ni. Àfolóhùn ọba. Èmi kan sáárà. Sọlọ́run ọba, àwa kọ sára sọlọ́run ọba, ọba tí yóò dójú àdúrà tiwa, ọba tí yóò dóṣe tí yóò yàn wá o, àwa kọ sára sọlọ́run Ṣé ọba. wá rí pé gbogbo eléyìí tá à ń sọ lẹ́ni ìbò ń ṣèmi náà torí Ọlọ́run tó lẹ́rù ló bá mi gbé. Ọlọ́run tó Tó lẹ́rù ló bá mi gbé. ṣèbọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká. Ọlọ́run tó lẹ́rù ló bá gbé. Èmi kan Sára sọlọ́run ọba, èmi kan sára sọlọ́run ọba, ọba tí ò dójú àdúrà tì mí, ọba tí ò dóṣe tí ó kọ̀rọ̀ wá o, àwa kan sára sọlọ́run ọba. Alhamdulilayi, alhamdulilayi, alhamdulilayi. Bí mo ní ẹgbẹ̀rún ọgbọ́n báyìí, ẹgbẹ̀rún àwọn kò tó láti fi dúpẹ́ fún Ọlọ́run ọba. Bí irun orí mi ṣe pọ̀ tó bóyá ekún tó dára tó Olúwa. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀ báyìí lọ́tọ̀ọ̀tọ̀ kò tó láti fi dúpẹ́ fún Ọlọ́run ọba fún àwọn àánú rẹ̀ tí mo rí láàárọ̀ ìgbọ́n tí mi ò retí ẹ̀ ní agbára Ọlọ́run. Gbogbo ẹni bá mi dùnnú bí ṣe ń dùnnú yìí inú yóò ní bàjẹ́ mọ́. Àmín. Bí ṣe ń dùnnú pé Ọlọ́run ìyanu lè tún gbé jẹ́ wọlé lẹ̀ mò ń ṣàdúrà mi jẹ́jẹ́ mi tẹ̀ retí mo pé ó kànlẹ̀ kó ń bọ̀tà ó ti ń jáde early in the morning ló sọ pé mọ́mí ń fẹ́ mú nǹkan kan tà láì mọ̀ wípé àlejò ayọ̀ ló ń wọlé bọ̀. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lágbára Ọlọ́run, mo dúpẹ́ ó jọ mí lójú ó dùn mọ́ mi nínú bínú mi ṣe dùn láàárọ̀ Suliat inú á dùn jù bẹ́ẹ̀ lọ. Àmín. Àtàwọn àbúrò ìtẹ́jọ plan ẹ̀ inú yín á dùn jù báyìí lọ. Àmín. Àti gbogbo ẹni tó ń bá mi dunnú inú yín á dùn jù báyìí lọ. Àmín. Bẹ́ẹ̀ ṣe ń bá mi dunnú gbogbo tọ́rọ̀ yín bá kù sí Ọlọ́run bá mi bá yín túnbẹ̀ ṣe. Àmín. Lágbára Ọlọ́run gbogbo ohun tí mo ti là kọjá tọ́lọ́run wá sọ pé gbà mo fún ẹ padà. Ẹ̀dá ò mọ̀ Ọlọ́run mi nìkan ló mọ̀. Yes. Gbogbo ẹni bá ń rò tó wò pé to God be the glory for this woman. Lágbára Ọlọ́run máa sọ pé to God be the glory for you ni. Lórí ayé ìjìbí tó bá kú ló máa jèrè ẹ. Lórí ayé ìlú tó máa bẹ̀rẹ̀ sí jẹ́ ọlá títóbi Ọlọ́run ọba. Ọlọ́ògo Ọlọ́run ọba. Ọlọ́lá ọlọ́wàlá kò wọ́tà. Mo ní pé kí ara ẹ̀ dìde. Ẹ bá mi jó. Ènìyàn mi, ẹ bá mi yọ̀. Olúwa mi ló gbé mi